jẹ́ kí n sáré gbé adé bẹ́ẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára àdúrà. Ọmọ ìyá mi bá mi wo igi tí mo dúró tì yìí, wàá rí wípé ìtàkùn ló lọ́mọ igi yìí. Bí ìtàkùn ṣe lọ́mọ igi yìí, bẹ́ẹ̀ làwọn tí wọ́n máa ń ṣaburú fún ni náà máa fi ń deni mọ́lẹ̀ téèyàn ò ní rí ara mi. Wá gbọ́ o, àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́mìí òkùnkùn yìí, tí wọ́n jẹ́ alágbára, tí wọ́n jẹ́ ìkà yìí, Ọlọ́run ló fún wọn ní agbára. Ọlọ́run ò dẹ̀ ní fún yàn lágbára kó pé kéèyàn má lò. Àwọn nǹkan agbára tọ́lọ́run fún wọn tí wọ́n bá lò tí wọ́n fi ń túyàn nínú ìdè, wọn á gbẹ̀san. Àwọn tí Ọlọ́run fún ní agbára òkùnkùn tí wọ́n ń lò náà, àwọn náà lẹ́san tí wọ́n gbà. Ìwọ tí wọ́n ń dè mọ́lẹ̀, ìwọ ló ní dákẹ́ lórí ọ̀rọ̀ ayé rẹ kí ìwọ náà lè rójútu ayé rẹ. Wá tẹ́wọ́ àdúrà bí mo ti ń ṣe fún ẹ yìí. Gbogbo ibikíbi tí wọ́n ti gbè díẹ̀ mọ́lẹ̀ lónìí, kó o bẹ̀rẹ̀ sí ní máa rí ìtúsílẹ̀ lónìí. Gbogbo ibi tí wọ́n ti de kádàrá rẹ mọ́lẹ̀, ìtúsílẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa túsílẹ̀ nínú ayé rẹ. Gbogbo ibi tí wọ́n ti de ògo rẹ mọ́lẹ̀ láti òní lọ, mo fi àṣẹ tí Ọlọ́run ọba tó fi ní kí ìtàkùn yìí kó wé mọ́ igi tí mo dúró tì yìí, mo fi àṣẹ náà bẹ Ọlọ́run fún ẹ. Gbogbo ojú tó láǹfààní àti máa wò mí, Sheikh Ismail agbára àdúrà, wàá bẹ̀rẹ̀ sí ní máa rí ìtúsílẹ̀ látòní lọ. Wàá bẹ̀rẹ̀ sí ní níláárí, wàá bẹ̀rẹ̀ sí ní jẹ́yàn. Ògo rẹ tó wọ mi, Ọlọ́run ọba á gbà fún ẹ. Wàhálà tó o ti ṣe á dópin fún ẹ lónìí. Fìtínà ayé rẹ á dópin fún ẹ lónìí. Wàá bẹ̀rẹ̀ sí ní níláárí, wàá jẹ́yàn, wàá bẹ́gbẹ́ pé nínú ọdún yìí ayé á kí ẹ kú oríire. Tí wọ́n náà bá ṣe àmì àdúrà tí mo ṣe yìí, share fídíò yìí fún èèyàn 10 péré, àtiwọ́ àtàwọn tó o bá share rẹ̀ fún, ẹ bọ́ nínú ìdààmú ayé. Masha Allahu la quwwata illa billah.